Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby. Praise the Lord. Ṣe fún alẹ́ ẹ̀kan sí ni. Number one miracle, l'Olúwa f'oore tèmi ṣe. 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 Ó f'oore sí mi lẹ́nu, ó ní kí n máa gbọ́ lọ. Ó fàyọ̀ sí mi lẹ́sẹ̀, ó ní kí n máa jó níṣó. Ó fàyọ̀ sí mi lọ́kàn, ayọ̀ ayérayé ò number one miracle l'Olúwa f'oore tèmi ṣe. Number one. Amen. So dájú wa, ó yá ẹ̀yin náà fún wa lórí. Ẹ fún wa lórí. Ẹ gbọ́, ẹ sọ fún wa. Welcome, man. Okay, let Grandpa Moses solo. Kí la bá fi ṣọpẹ́ lọ́wọ́ Ọlọ́run wa, àpàtẹ́wọ́ àfòsókè àkè hallelujah. Jésù dá wa sí dòní, ó fún wa lọ́mọ yìí. Ọlọ́run Mósè kò fi wá sílẹ̀, ó dáàbò bò wá. Kí la ó fi dúpẹ́ o, kí la bá fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wa, àpàtẹ́wọ́ àfòsókè. And this one for the family, the husband and wife, and of course the pastors and everyone, and they do that. Ayọ̀ ayọ̀ ní bẹ nílé olóyin o ẹ̀yin mi, ìjìkìdò mìínú agbọ́nù, ìjì ẹ bá mi náwó síbí, ìjì ayé kan kò ní. Please subscribe to Facetv Africa and turn the notification on. Facetv Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby.